bọ́lọ́n bá ní kẹ́ gbà bọ́lọ́n bá ní kẹ́ tẹ̀lé tọ́lọ́n bá ní kẹ́ gbà fóun tọ́lọ́n bá ní dáadáa lẹ fẹ́ fi ṣe tọ́lọ́n bá ní pé ẹ fẹ́ fi tún nǹkan ṣe láàrin ìlú ni ẹ lọ owó kọ́. bàbá onítàì ẹ tọ́jú advice yín sápò. tẹ́ ẹ bá dẹ̀ owó kọ́ tí yín lọ́tọ̀ tẹ́ ẹ fẹ́ join àwọn rọ́bìtà tí ń bẹ ẹ join wọn kẹ́ ẹ mú àìdíà wá tẹ́ ẹ bá sì lè join wọn ẹ lọ change orúkọ yín sókọ míì. wọ́n ti wà lọ́nà wọ́n ti wà lọ́nà Àbújá bá ń fẹ́ lọ change orúkọ bàbá onítàì yẹlá advice ìsọnù tẹ bá fẹ́ lè wà pẹ̀lú àwọn rọ́bìtọ̀ tó wà nílẹ̀ tẹ́ kẹ́ máa give wọn advice kán máa fún àwọn yẹn advice kán fà bíbù advice báyìí tẹ́ ń sọ̀rọ̀ báyìí ẹ ṣe jẹ́ alábòsí báyìí fẹ́ lẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni. kò bójú mu bó ti wulẹ̀ kọ́ mọ ìjọba ọ̀sẹ̀ pé kẹ́ ẹ má change orúkọ yín kò lè pé kẹ́ ẹ má ẹgbẹ́ yín ọmọ ìjókòó tí bá ń jẹ́ ṣùgbọ́n kẹ́ ẹ wá trespass kẹ́ ẹ má lọ jókòó olóko that is what we are saying pé kẹ́ ẹ lọ desist from it. And what you are saying is wrong because the two names are not the same. CACO stupid. wọ́n ṣe máa change orúkọ fún kínní wọ́n ti wà lọ́nà Àbújá wọ́n fẹ́ lọ change ẹ̀ come on. gbọ́nú àwọn afá dákun tó ránà bá Muhammad ní tí wọ́n fi pilẹ̀ rẹ̀ mi ò rí wisdom ń bẹ o lẹ́nu mi ò rí wisdom ń bẹ ọ̀tẹ̀ èmi kà kó náà fi pilẹ̀ rẹ̀ o má join àwọn ọlọ́tẹ̀. mi ò lè rí wisdom ń bẹ because you have to be wise to see wisdom in this new reformation. kò yé yín àwọn tó ní wisdom wọ́n ti join wọ́n dẹ̀ ṣe ń join so kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe sí i. ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ káà náà máa ṣe tiwọn lọ́tọ̀ kọ́lọ́n kó gba Islam lọ́wọ́ àwọn tí wọ́n máa kílẹ̀mù pé mùsùlùmí làwọn táà sì ní mọ̀ pé àwọn ìṣe mùsùlùmí torí pé ìṣesí wọn ọ̀jọ́ pé mùsùlùmí ni wọ́n ìṣesí pé bí wọ́n fẹ́ da nǹkan rú ló ṣe rí. àwọn wo ni wọ́n jọ mùsùlùmí láàrin àwọn méjèèjì ṣẹ́ni tó ń bá àwọn sọ̀rọ̀ bá níwá ẹjọ́ mùsùlùmí ni ò fẹ́ dá wàhálà lẹ̀ ṣẹ́ni tó ń bú ànábì Dáúdà tó ń parọ́ tó ló ń ka àwọn Israiliyati òun níwá ẹjọ́ ti mùsùlùmí ṣẹ́ni táwọn ọmọ lẹ́yìn ẹ̀ tó ní ànábì Ádámù ẹ̀kọ́ ń ṣànábì pé Ọ̀rúnmìlà ni ànábì àárín ni wọ́n jọ mùsùlùmí ẹ lọ bọ́ ẹyọ táyìn dànù kẹgbàtẹ́gùn díẹ̀. kó bá àwọn mùsùlùmí bó ṣe lójú tiwa nìyẹn mọ́jọ́ yìí wọn o àbí ọ̀n torí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ta ló kó bá àwọn èèyàn tó tó ẹni tó mú oṣù àwẹ̀ lẹ̀ tó mú àwọn èèyàn máa lọ gbà ẹ̀ ní yamushak ọgbọ̀n lágbà lálágídí ẹ mọ̀ ọ́ tẹ̀ ń sọ̀sà ṣe ti gbọ́ ẹ pẹ̀lẹ́. mọ́jọ́ yìí wọn o torí Ọlọ́run. ẹgbẹ́nu lọ o torí Ọlọ́run bàbá onítàì ẹgbẹ́nu sọ́hun o torí Ọlọ́run.